ẹ̀gbọ́n mi níbo níbi tá à ń lọ látẹ̀ka mi kí ló dé ẹwọ́ ẹsẹ̀ ń ro mí. sọ́ọ̀fẹ́ dààmú níbo là ń lọ. dákun nítorí tẹ́lẹ̀ kọ́ mọ̀ sí ń ṣe wàhálà ká ni dákun já lọ jàre. bíìsì nọ́mbà 47 ni tọ́lá fẹ́ gbà. ta ló lóhùn o. 3 bedroom. ẹ ká sọ wọn nù o. ẹ ká sọ. ẹ ǹlẹ́ bàbá mi. ẹ ká sùn náà. ẹ rọra ò yá mi. ẹ dákun. alẹ́ bèrè. nọ́mbà 47 Ajíwọlé street la. ibẹ̀ lẹ́wà yìí nọ́mbà 47 Ajíwọlé street lẹ́wà yìí. ibi náà ni. ẹ rí nọ́mbà wájú salon. dákun. ìyá yín nù. how many bedroom flats lọ́la fẹ́ gbà. èmi dojúkọ ni ilé tí a o gbàmú yìí pé ẹ sáà ń lọ wájú ilé ẹ̀ lẹ́kùlé náà lọ jẹ́ ń yọjú sí yín. mo pàdé agent kan online ó wá sẹ́ndì picture 3 bedroom flat kan sí àgà mo ti san 750,000 mo ti san fún un. adúró wọn. bẹ́ẹ̀. ṣé kìí ṣe pé ẹ ti bọ́wọ́ àwọn agbanilójú wáyé tí ṣe 419. mo dárí. ẹ̀yin náà wá san dúró owó fún ẹ dákun o bàbá ya pé gbọ́n táì pé gọ̀ ẹ dákun ibo ló pe ọ́fíìsì ẹ̀. ọ́fíìsì àbọ́míìsì. ọ́fíìsì rẹ̀. mi ò mọ ọ́fíìsì rẹ̀ online láti pàdé. orí ẹ̀rọ ayélujára kọ́ ni online. bàbá ọkọ mi ẹ ti kó kù kò sì sọ pé kò ní ẹgbẹ́ kankan tí ń ṣe. ẹgbẹ́ tí wọn á tún mọ̀ ṣẹgbẹ́ ni. tẹ́rí àwọn kíátìkà tó bá jẹ́ kíátìkà gidi tó jòrì jìnnà kíátìkà wọ́n ní ẹgbẹ́ lóríṣiríṣi tán ṣe wọ́n sì tún ní ọ́fíìsì ètò ẹ bá rí i pé ó gbé kíátìkà lè yí ọ́fíìsì lẹ́ẹ̀tì lọ bá yálẹ̀ fẹ́ gba ṣọ́ọ̀bù o yálẹ̀ fẹ́ gbalé o gbogbo fọ́ọ̀mù tẹ́ kọ̀ọ̀kan fíìlì ọwọ́ à ń bẹ̀ ìyún tó wà ń bẹ̀ tẹ́fì mọ̀ wípé òye kíátìkà tó dájú nì kì í fáwọn kíátìkà tẹ́ pàdé náà láì fẹ́ ń ba kíátìkà jẹ́ ẹ̀ ẹ ti bọ́ wá gbẹ́ni lójú. ẹ bá mi. ẹ dákun kí wàá mo fẹ́ ṣe báyìí. owó yìí ti wọgbó bàbá ọkọ mi owó ti wọgbó. mo dáràn. ẹ̀yin náà máa lajú ẹ̀rọ bá ti jọ́ mi. mo ṣẹ̀sìn. ìwádìí àwọn ẹ máa lọ eléyìí ẹja rí kọ́gbọ́n fún gbogbo ẹ̀yin ayálégbé tẹ́ ẹ fẹ́ mọ́ gbalé lọ́wọ́ kíátìkà ẹ la ojú yín lẹ̀ ẹ mọ ọ́fíìsì wọn kẹ́ ẹ mọ ọ́fíìsì wọn kẹ́ ẹ mọ ibi tí wọ́n wà gangan kí ìtúnṣe lè ti mọ yá ọ́fíìsì ló tọ́ra nǹkan tó wà olórí burúkú tó ni wọ́n ọ̀tọ̀ níbi tí wọ́n tó lọ ọ́fíìsì tán lọ́fíìsì àwọn ni tí ò ní jẹ́ ọ́fíìsì wọn níbẹ̀ bá tún débẹ̀ náà ni àwọn ti kó kúrò lánàá irọ́ sì ni àwọn ọ̀mẹ́ tí ń jẹ́ bẹ̀ èyí tẹ́ ẹ bá mọ̀ pé wọ́n mọ̀ ní àdúgbò ọ́fíìsì gangan pé kí á ti kàlẹ̀ yìí tó dájú òun gangan ni ẹ kówó fún ẹ̀rẹ́ nígbà ó ti ṣòfò owó ńlànà.